yẹn kó dá tọ́ àwọn ọmọ yẹn fine, it is fine. Ó ti yé yín sìn, it is fine. Ṣé ti rí ẹran tí a wà yìí tí obìnrin bá dá tọ́ ọmọ ẹ̀ ní ẹ̀tọ́ torí pé tí ọmọ yẹn bá jàjàkúyà ta ni ọmọ yẹn ò kì í ṣe èèyàn irú Daisy yẹn sìn ta ni kò jẹ́ èèyàn nínú ayé kò jẹ́ ènìyàn nínú ayé irú bàbá yẹn kò ní bọ́ síta pé that is my daughter kò ní bọ́ síta. Ṣé ti rí ẹ̀yin blogger kankan táyé yín ti bàjẹ́ yẹn wáyé má ṣe rere kan tẹ̀ jẹ́ blogger kankan tó jẹ́ yí pé ẹ máa ń sáré inú yín máa ń dùn tẹ́ bá ti gbọ́ pé ẹ wá wo bàbá ẹ̀ lélẹ̀ yẹn wá wò inú yín máa ń dùn láti sáré fẹ́ interview irú máa bẹ́ẹ̀ ẹni tó yẹ kẹ́ bá tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kẹ́ sọ̀rọ̀ burúkú fún ẹni tó yẹ kẹ́ jẹ́ kó mọ̀ yìí pé kí ló ṣe fún ọmọ yìí nígbà tó wà nínú ayé ọmọ yìí kí ni ó ṣe fún ọmọ yìí nígbà tó wà nínú ayé ẹ̀. Let me tell you one thing, if you are a man tí mi bá ti gbé ọmọ sá fún ẹ because I will never me never or allow the father of my children not to see their children. Mi ní sọ yí pé kí bàbá àwọn ọmọ mi má rí ọmọ ẹ̀ in my own court. Obìnrin oníkálukú ni wá. Do you understand? When you are depart, I keep saying it. Tí ọkùnrin àti obìnrin tó bá ti bá wọn ṣe mọ́, leave their children co-parenting àwọn ọmọ yẹn in peace. Ó ti yẹ yín sí, tó bá fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀, ẹ jẹ́ kó wà nínú ayé ọmọ ẹ̀. Tó bá wá fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀, beat. Wàá mọ̀ yí pé kò fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀ ni. But àwọn obìnrin kan wà tó yẹ pé ọkùnrin yẹn máa fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀, but wọn ò ní fún láyè. Because tó bá ṣe responsibility lórí ọmọ ẹ̀, ó lè jẹ wọn mọ́. Oúnjẹ yẹn máa kọ lẹ́nu ẹ̀ ni àbí kó gbòdì lára. Ó máa kan lẹ́nu ẹ̀ ni. Torí ẹni tó jí láàárọ̀ kùtùkùtù tó gbọ́mọ lọ sí school àgàgà nínú UK ní abroad tá wà yìí láti lè ṣe school runs lásán ó máa ń fọyàn lórí ni mo rántí ìgbà tí mo ṣe máa ń ṣe school runs ó máa kò sí nǹkan tó lè mọ̀ ṣe ó máa jí ṣá ni you must wake up whether you like it or not you must wake up it's a must for you to wake up bó o fẹ́ bó o kọ̀ ó gbọ́dọ̀ lajú sáyé you must wake up bó kó mú ẹ kó má sùn láti òru títí lè fi mọ́ ọmọ yẹn ó gbọ́dọ̀ lọ sí school. Do you understand? Wọ́n gbọ́ because wọ́n gbọ́dọ̀ ní reason tí ọmọ yẹn ò ṣe wá sí school. Wọ́n gbọ́dọ̀ béèrè reason lọ́wọ́ ẹ. Ó gbọ́ ní láti fún wọn ní reason tí ọmọ yẹn ò ṣe wá ní school. Ó kàn lè sọ yí pé kò wọ́n ẹ láti mọ ọmọ lọ sí school lẹ́ni kó má mọ ọmọ ẹ lọ sí school. Wọ́n ń ṣe yẹn labroad. It's a must kí ọmọ ẹ kó wà ní school. Ó gbọ́dọ̀ ní reason. Reason yẹn gbọ́dọ̀ wá láti ẹnu ọmọ yẹn. Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan láti ọ̀dọ̀ ọmọ yẹn. Kò ń ṣèwọ. Ọmọ yẹn gbọ́dọ̀ wá sí school. So tí ọmọ yẹn tí ó bá lọ sí school ṣó mọ̀ pé wàhálà ló máa jẹ́ fún òbí yẹn. So ìwọ ọkùnrin ó ti lọ bá obìnrin mi accepted. Kò sẹ́ni tó sọ pé kí ọkùnrin wà kó má lọ fẹ́ obìnrin mi ayé ẹ nìyẹn. Bọ̀ wọ́n ti pé ibo tó bí ọmọ sí tó bá tiẹ̀ take 2 days nínú 5 days. Tọ́lọ́ máa jẹ́ kó bá mi dá fún bàbá Máyọ̀wá. Tó máa take 2 days nínú 7 days a week láti volunteer láti wà nínú ayé ọmọ yẹn. It is something. Wọ́n bẹ oníṣòwò o torí gbogbo nǹkan kọ́ lówó nílé ayé yìí. Ó ti yẹ ń sìn. Ṣó ti 2 days tó gba ọmọ yẹn sọ́dọ̀ ìyá tí ó bí yẹn ó mọ̀ lára. Ó wá síbẹ̀ from the beginning títí ọmọ yẹn fi pé 20 years. You are a dummy. Kò ní bá mi ra gbá fún ẹ. Ó ti yẹ. Tó bá ra gbá fún ẹ gan ó bá má mi fọ́ dànù fún ẹ ni. Ìwọ ọkùnrin ayé aláyé bàjẹ́. Ẹ̀yin blogger kan lè máa fún àwọn ọkùnrin aláyé bàjẹ́ yìí. Lè máa sọ pé tẹ̀bí ó ti ṣe sorry kò ní bá mi yẹ sorry yàlájà ẹ̀ tó sorry yẹn. Kò ní bá mi yẹ. Ṣé rò bí àwọn ọmọ tá à ń bí nísìn? Torí ẹ máa sọ yí pé ọmọ yẹn ò mọ̀ kankan, ọmọ yẹn ò mọ̀ kankan. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Tí mo lè rántí time tí mo ṣe kiri pure water. Ní èjì tí mo bẹ̀rẹ̀ pure water. Kẹ́ wá wo èjì tí mo wà ń sí tí mo dẹ̀ ṣe rántí gbogbo ẹ̀ tí mo dẹ̀ ṣe rántí. Kí ló ṣẹlẹ̀ tí àwọn ọmọ tá à ń bí sí kí ló dé tán ṣe ní rántí? Ó ti lé bẹ́ẹ̀ díẹ̀ good morning ma. Ó ti lé bẹ́ẹ̀ díẹ̀. Ìwọ ọkùnrin responsible father. Ó lé bẹ́ẹ̀ díẹ̀. Ó tọ́jú ọmọ, ó fowó fún ìyá ẹ̀. Ìyá ẹ̀ ò sẹ́ndì owó sí. Ó ní iṣẹ́ ajé ló gbé ẹ sọnù. Iṣẹ́ ajé yẹn kó bá mi rù ẹ lọ sínú gbó kìjìkìjì kó. Àlọ́ rámilámi là ń rí ẹnìkan rábọ̀. Because mo ò ní sọ yí pé kó má rọmọ ẹ̀. Nítorí pé marriage tí ò bá ti sífẹ̀ẹ́ mọ́, it is fine.
ẹ deserve ẹ bẹ́ẹ̀ má deserve ẹ débi ọmọ tí ẹ̀yin méjèèjì jọ gbé wálé ayé torí jẹ́jẹ́ làwọn ọmọ yẹn wà lé ayé tẹ́yin méjèèjì tẹ́ bára yín sùn tẹ́ produce àwọn ọmọ yẹn èèyàn méjì ló gbọ́dọ̀ tọ́ ọmọ èèyàn méjì ló gbọ́dọ̀ tọ́ ọmọ ẹrù yẹn kò kí ń ṣe fún èèyàn kan àgàgà tó bá wà lábọ̀ tí ò sí ọmọ ọ̀dọ̀ ẹrù yẹn ò kí ń ṣe fún èèyàn kan a lọ sí ẹgbẹ́ a ti dóyin lọ a ti dóyin bọ̀ ẹ wá máa gbé wọn wá sórí social media ẹ wá máa sọ pé ẹ ṣèkọ́ ti sọ sorry yẹn ló máa pa ẹ níbi tó bá wà sorry yẹn máa pa ẹ sorry yẹn máa pa ẹ because you feel pé èèyàn kàn lè tamper pẹ̀lú life èèyàn kàn lè tamper pẹ̀lú life èèyàn a wá sí orí Punch àbí a wá lọ sí newspaper òṣì kan a lọ sọ́dọ̀ àwọn Túndé Egnon àbí a lọ sọ́dọ̀ kí lórúkọ àwọn tó máa ń lọ yẹn náà a kàn lọ káàkiri ẹ wá sẹ́yìn pé ó ṣàti sọ sorry pé kí ló tún fẹ́ gbà ju sorry yẹn máa pa ẹ. tí ẹlòmíì tó fi wà single for the rest of her life nítorí àwọn ọmọ ẹ̀ nítorí pé kò fẹ́ àlá ọkùnrin kankan nínú ilé ẹ̀ láti maltreat ọmọ ẹ̀ ẹlòmíì báyìí irú ọkùnrin tó wù kò fẹ́ nítorí pé kò fẹ́ fẹ́ ni tó ti bímọ kò fẹ́ kó ní ọmọ lọ́wọ́ ó fẹ́ kó gbé ọmọ ẹ̀ lọ sọ́dọ̀ ìyá ẹ̀ ó dẹ̀ fárígá pé no ibikíbi tí ẹnikẹ́ni tó bá fẹ́ mi ó gbọ́dọ̀ fẹ́ mi pẹ̀lú ọmọ mi ni. irú obìnrin yẹn á ti di abandon project kò sọ́kọ kò ní sẹ́ni tó máa fẹ́ mọ́ a wá wà nínú ayé àwọn ọmọ yẹn á wá ṣoríire òun ló gbàdúrà òun ni pastor òun ni nurse òun ni doctor òun ni cook òun lọ́mọ ọ̀dọ̀ kò ní bá mi ra gbá fún ìwọ ọkọ yẹn ìwọ ọkùnrin tó pè ní ìwọ spam donor lásán kò ní bá mi jẹ́ nígbà tó ti regbé tó ti dóyìí tó ti dótọ̀hún táyé ẹ wá bàjẹ́ torí ayé yín máa ń padà bàjẹ́ ni ẹ̀yin responsible father ayé yín máa ń padà bàjẹ́ ni ẹ máa ń padà tọwọ́ jẹ lọ́sìn ọlọ́run máa ń fi àìsàn sínú ìgbésí ayé yín ni torí ìgbà tó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ wò yí pé ẹni tó bímọ fún mi yìí jẹ́ ń wà pẹ̀lú ẹ̀ no matter how olórí burúkú àwọn ọkùnrin òṣì yẹn àwọn obìnrin oníṣòkòtò tírín ẹ máa lé wọn káàkiri torí èyí tó wà nínú ilé yẹn kò tẹ́yín lọ́rùn torí owó tó fẹ́ ná fún ìta yẹn tó bá ná sí ìyàwó ẹ̀ lára tó gbé lọ sí shop tó gbé lọ fún shopping owó ló máa ń tún ara ṣe ẹ̀mọ́ ni owó ló máa ń tún ara ṣe of course ìyàwó ẹ̀ ló máa jí láàárọ̀ ló máa gbóúnjẹ fún ẹ láàárọ̀ òun ló máa gbóúnjẹ fún ẹ lọ́sàn òun ló máa gbóúnjẹ fún ẹ lálẹ́ kò lè ní táìmù gbésí ayé ẹ̀ òun ló máa tún tọ́jú gbogbo ọmọ tẹ́bí báwo ló ṣe fẹ́ look sexy kò wá ní wùn ẹ mọ́ èyí tó wà ń tà yẹn ló máa wùn ẹ wàá máa kó owó tó yẹ kó máa fi tọ́jú tinú ilé torí tó bá fún ní time tó dá sí ọ̀rọ̀ nínú ayé ẹ̀ bó jẹ́ aṣọ ló lè fọ̀ tó fọ̀ ó ti yẹn sì ṣó wípé iṣẹ́ yẹn ó máa balance nítorí mo ṣe like yìí mo like abroad gan ọlọ́run máa ń gbọ́ mo like abroad torí obìnrin tó bá wà ní abroad wọ́n ti mọ̀ yí pé iṣẹ́ ilé 50-50 ni iṣẹ́ inú ilé 50-50 ni torí kò sẹ́ni tó fẹ́ kú ó ti rí bẹ́ẹ̀ yẹn sì kò sẹ́ni tó fẹ́ kú ẹjọ́ máa ṣe ni bí mo ṣe like abroad gan ó ràn lọ́wọ́ ò ṣe kankan wọ́n wá sọ pé owó obìnrin ó ti sú ẹ ó wá fi sílẹ̀ ó mọ̀ yí pé kò ní iṣẹ́ lọ́wọ́ ó mọ̀ pé àti jẹ àti mu ẹ̀ kò sí nǹkan kan ó wá lọ báwo ló ṣe fẹ́ kó tọ́jú àwọn ọmọ yẹn kò ní bá mi wá gbá fún ẹ ìwọ ọkùnrin òṣì aláyé bàjẹ́ yìí kò ní bá mi wá gbá fún ẹ á pè ẹ́ títí bó ṣe lọ náà á tún máa rán àwọn èèyàn kan máa bẹ̀ ẹ́ nítorí pé ó ti sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́hùn ó ti mọ̀ yí pé láìsí ẹ wọn ò lè jẹ láìsí ẹ wọn ò lè mu láìsí àwọn ọmọ tó bí tó máa di ọrọ̀ tó máa digun tó máa digba fún ẹ lọ́la tó máa sọ ẹ́ di èèyàn tó máa gbórúkọ ẹ ga láìsí ẹ nínú ayé wọn wọn ò lè jẹ wọn ò lè lọ sí school ìwà aláyé bàjẹ́ ìwọ ẹ̀yin ọkùnrin responsible yìí ọlọ́run kó máa bá mi fi kánsà kó máa bá yín fi dá yín lọ́rùn ni ẹ̀yin aláyé bàjẹ́ ọkùnrin òṣì that's why bí mo ṣe wà yìí bàbá àwọn ọmọ mi gbọ́dọ̀ ní access sáwọn ọmọ mi kò sí kó máa fárígá mo máa make sure pé gbogbo ìbínú yẹn wálẹ̀ because àjọ gbé wá ìta ṣe máa jà àsímọ́ àfẹ́ra wa mọ́ àbára wa sùn mọ́ kí ló fẹ́ fa ìjà wa mi ò understand ibi tí understanding tèmi pé dé ẹ rí pé mo ṣàdúrà fún bàbá Máyọ̀wá because ó wà nínú ayé ọmọ ẹ̀ bá ṣe ti sí mọ́ ó wà nínú ayé ọmọ ẹ̀ tí kò yẹ yín kí n máa pẹ́ níbí bàbá yìí
kí máa pẹ́ tí mo mọ̀ pé mi ní wálé mi ní lè dáná fún ọmọ mi wallahi tí bá sọ fún bàbá Máyọ̀wá pé jẹ́ kí Máyọ̀wá wà pẹ̀lú ẹ lọ́dún ẹ ní wíìkì ó máa wà ń bẹ̀ ni ó máa ràn mí lọ́wọ́ ni èmi lè ráyè lọ sí kitchen ọdọ̀ ìmọ̀ pọ̀ ọmọ ẹ láìkí láti jẹun ó máa gbà bẹ́ẹ̀ fún mi ni because ẹjọ́ gbé ó sọ pé ó fẹ́ obìnrin yìí mọ́ ìwọ ọkùnrin náà ò fẹ́ ọkùnrin yẹn mọ́ why tẹ́ ṣe máa jà why tó ṣe máa bá jà why tó tí ó jẹ́ pé òní wà nínú gbèsè ayé àwọn ọmọ ẹ̀ why àwọn ọmọ ìyàwó ti wá pé 20 something torí ẹ ti lọ wo ìyá òṣì kan ẹ ti lọ sórí YouTube ẹ ti lọ wo movie ẹ ti wò ó pa ẹ ti wò bí bẹ́ẹ̀ ló ṣe máa ṣe nú ayé ìwọ ẹ̀yin ọkùnrin ó yẹ kó máa yà yín ní wèrè ni kò yẹ kí iṣu ọmọ kó jiná fún yín jẹ torí nǹkan tí ò ṣe ò lè jẹ kò possible torí ẹni tó bá ṣẹ́gun sí òun ló máa jẹun ẹ̀ of course ẹni tó mọ àti rán ọmọ lọ sílé ìwé ẹni tó ṣe gbé ọmọ ẹ̀ lọ sílé ìwé tó mọ̀ pé education ló wà very very important because ìwọ ti mọ̀ yí pé láìsí ẹ nínú ayé wọn you are their God that's why ló ṣe dá wọn lóhùn wọ́n bẹ̀ wọ́n gbé governor wá wọ́n gbé senate wá wọ́n gbé president wá wọ́n fi bẹ̀ gbogbo Ọlọ́run tó wà nínú ayé ló wọ́n fi bẹ̀ ó máa dáhùn jọ níbi tó lọ yẹn wọn ò lè tọ́jú ẹ bẹ́ẹ̀ ni kò ní bá mi wá gbà fún ìwọ bàbá yẹn wọn ò lè tọ́jú ẹ níbi tó lọ wọn ò lè tọ́jú ẹ ni mama Desi àbí Desi kọ́bọ̀ èpè ni bàbá yẹn ò gbọ́dọ̀ rí jẹ lọ́wọ́ ẹ kọ́bọ̀ kó di èèyàn ní ọ̀la Desi kó di millionaire billionaire ó gbọ́dọ̀ jẹ́ kó rí nǹkan kan jẹ kó lóun bá mi fi long life and prosperity kó bá mi fi lọ́rọ̀ ẹ̀mí ìyá ẹ̀ káìsàn má gbèdè torí tí ìwù ìyá Desi yẹn bá kú ìwù Desi yẹn ò ní jẹ́yàn lénìí tani ìyá Desi ó ti kúrò láyé bí bàbá yẹn ṣe kúrò nínú ayé àwọn ọmọ yẹn kí ìyá yẹn mọ́ wà ní strength àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi wọn ní strength wọn ò ní wà strong láti carry on àwọn obìnrin mi instantly tí ọkùnrin yẹn ti lọ omi nínú wọn ti ya wèrè ẹ lọ sí mental health ẹ lọ gbọ́ oríṣiríṣi cases fún àwọn irresponsible bastard of a man tí wọ́n ti sọ lé ayé obìnrin dì ẹ lọ sí mental health ibi nínú wọn ó sì ya wèrè dọ́là pé tó dẹ̀ mọ̀ yí pé kò sí nǹkan kan báwo lòun ṣe máa jẹ́ ìtìjú lásán ó sọ obìnrin yẹn di wèrè wọn ò dẹ̀ tí ì rí wò títí dọ̀la the shame that you brought on that woman ó sọ di nǹkan tí ò yẹ kó sọ di ó gbé shame ó gbé lórí woman yẹn gbogbo nǹkan tó wà nínú gbèsè ayé ẹ̀ ló bàjẹ́ wọ́n wá nípò sickness yẹn ló máa pa ẹ́ àìsàn yẹn pa ẹ́ ni àìsàn yẹn ní láti pa ẹ́ it is high time fẹ́yìn blogger láti máa jẹ́ kí àwọn ọkùnrin responsible bastard yìí pẹ́pẹ́ ìmí nínú yín ẹ máa bí wọn lọ́mọ it is high time kẹ́ máa jẹ́ kọ́mọ̀ kẹ́ máa jẹ́ kí ẹni tó labour kó wà in vain torí àwọn tó bá ṣẹ́gun sí ọwọ́ yẹn ló ní láti jẹ́ yes regardless you're sorry because your sorry cannot bring that 20 years of pain cannot bring it back 20 years of shame you can't bring it back because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ ń wò yìí wọ́n ṣe wọn rí ṣe wọ́n kú síbẹ̀ wọ́n kú sọ́nà àwọn ọmọ wọn di ọmọ kọ́mọ àwọn ọmọ wọn di ọmọ kò ní bá mi wá gbá fún ìwọ bàbá Desi kò ní bá mi wá gbá fún ẹ ó ti lọ marry obìnrin mi ó ti move on àwọn ọmọ tó bí ó fi wọ́n sílẹ̀ kí ìyà kó jẹ wọ́n kí òṣì kó ta wọ́n kí nǹkan oríṣiríṣi kó ta wọ́n because we women we must survive ẹ̀yin obìnrin alálùbáríkà kan wà no matter how tí wọ́n bá tiẹ̀ lọ sùn láì jẹ you will survive you will make sure báwọn ọmọ ẹ jẹun wàá make sure báwọn ọmọ ẹ wọ́n jẹ oúnjẹ wàá make sure báwọn ọmọ ẹ wọ́n jẹun lọ sùn ìwọ ò dẹ̀ ní jẹ nǹkan kan àwọn obìnrin kan wà láì mọ ọjọ́ tí wọ́n obìnrin yẹn tí ò ní jẹun sùn tí ò tiẹ̀ ní nǹkan kan tó máa jẹ àìmọye àwọn obìnrin mi tó ń breastfeed tí wọ́n pé wọ́n ò jẹun sínú wọ́n dẹ̀ ń breastfeed because wọ́n fẹ́ kébi pa ọmọ yẹn ìwọ ọkùnrin olóṣì yẹn wá ní 20 years after because ó ti rí gbogbo ìṣeré ọmọ yẹn ó ti rí bó ṣe ń ṣe lé ayé ó fẹ́ wà nínú ayé ọmọ yẹn ó yẹ kọ́ lóun pa yín run ni bọ́lọ̀ ń ṣe rí bó ṣe ń bọ̀ yẹn báyìí kó jẹ́ kí tírélà kó tẹ̀ ẹ́ lọ́pọlọ ó yẹ kó jẹ́ kí tírélà kó tẹ̀ ẹ́ lọ́pọlọ because o kì í ṣe bàbá gidi ó ti yẹ ń sìn tó bá ti ní family kan tí èèyàn ti bímọ fún ẹ kò yẹ kẹ́lòmíì tó máa bímọ kiri fún ẹ mọ́ new zansman ni new zansman that's why tí mo ṣe wà yìí ó ti yẹ ń sìn
ó lè dédé rí mi kí nǹkan lọ bímọ fún ẹni tó ti bímọ rí Ọlọ́run ní jẹ́ wàláhì kí máa lóyún lọ́gbọ̀n àgbà màmá yọ dànù màmá yọ oyún yẹn dànù ni ó ti yẹn sì mi lè jẹ́ kí ọmọ ní surname tí gbogbo ayé ń ṣe ẹ̀ nonsense surname ni because ó ra ogun sínú ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ ni ó ti yẹn sì ó ra ogun burúkú sínú ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ ogun burúkú ni ṣó ti rí ọkùnrin tó jẹ́ pé kò bímọ kankan rí tó bá bímọ fún ó sì dájú ẹni tó jẹ́ pé ó bímọ fún ewéré ó bímọ fún asínwín ó bímọ fún olóṣì ó bímọ fún eléyìí ó sì dájú lọ torí ọmọ ẹnìkan ló gbé surname yẹn kò sẹ́ni tó fẹ́ bá dùn ti yẹn sìn yẹn nínú ilé ayé tèmi ni mò ń sọ mi sọ tẹlòmíì o because mi ò fẹ́ ogun nínú ìgbésí ayé àwọn ọmọ mi fẹ́ ẹ wá rí àwọn ọkùnrin yẹn wọ́n máa sick náà ni sickness náà ló máa ń gbé wọn wá sickness ló máa ń gbé wọn wá nígbà tó ti rí desi tó ra mọ́tò fún yẹ ẹ̀ ó wá ní wá sórí ó máa wá sórí social media ó fẹ́ wá gba mọ́tò tiẹ̀ kọ́bọ̀ tó yọ kò yẹ kán fún ẹ because o deserve ẹ ọ̀dọ̀ obìnrin mi tó wà yẹn kí ló dé tí ọ bímọ síta ni kẹ máa ráwọn stupid irresponsible men yìí o wọ́n máa bímọ síta o nítorí pé àwọn ọmọ tó bí síta wọn ò ṣoríire wọn ò lè ṣoríire báwo ló ṣe máa ṣoríire nígbà tó jẹ́ kó owó àwọn ló kó gbogbo owó tó ṣiṣẹ́ fún láyé ẹ àwọn ló fi tọ́jú wọn ò lè ṣoríire nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn ṣé o ti rí àwọn ọmọ tó tọ́jú owó tó yẹ kó fi tọ́jú gbogbo ọmọ tó bá bí they must be equal your presence àwọn tó bá bí kò bíélé àwọn ọmọ yẹn gbọ́dọ̀ jẹ́ equal person wọ́n gbọ́dọ̀ wà equal ni tó bá ṣe tọ́jú àwọn yẹn ló ṣe máa tọ́jú eléyìí òun ló ń pè ní law of karma ó máa visit ẹ tó ti rí àwọn ọmọ tó fi gbogbo owó tó ní láyé ẹ tó fi tọ́jú yẹn wọn ò lè jẹ́ nǹkan kan láìláì torí ẹlẹ́dàá àwọn ọmọ tó fi sílẹ̀ tó abandon ẹlẹ́dàá wọn máa jà ẹlẹ́dàá wọn dẹ̀ máa bínú sí ẹ ẹlẹ́dàá wọn á jà wọn á bínú sí ẹ ẹ wá sọ wọn di single mother wọn wá máa bú wọn lọ́tún wọn máa bú wọn lọ́sì wọn ò dẹ̀ mọ̀ pé òṣì ẹ àti ìranu ẹ ló kọ̀ sẹ̀ wọn mọ̀ pé òṣì ẹ àti ìranu ẹ òun ló kọ̀ sí ẹ wọn á máa bú wọn ìwọ náà wà lábẹ́ comment section náà wà á máa bú wọn wà wá ní pé 20 years later ó fẹ́ wá sọ sorry yẹn ló máa pa ẹ wá máa sọ lórí social media why tí kò ṣe fẹ́ gba sorry ó ju sorry lọ ẹ understand ni ṣé nínú òjò tí ìyá ń kọ́ àwọn ọmọ yẹn káàkiri tí wọn ò rí bí tó máa sùn sí tí wọn ò rí bí sùn sí tí láńlọ́ọ̀dù ti lé wọn kúrò lé tí wọn ò rí bí sùn sí ṣé nínú òjò tó jẹ́ pé ìró tó wà lára àyà yẹn ló fi bu àwọn ọmọ yẹn pé kójú máa pa wọn ó lọ ṣàárù títí àwọn ọmọ yẹn fi lọ sí school ó wá rí gbogbo ẹ̀ pé wọ́n ti da fọ́mọ yìí ayé ọmọ yìí má ti nítumọ̀ ó wá lọ síkì kò tọ́jú ẹ̀ kò yẹ kán tọ́jú ẹ̀ ó yẹ kán lọ gbé ẹ sórí àkìtàn ni irú ẹ̀yìn ọkùnrin bá àkìtàn ló yẹ kán lọ gbé yín sí kò nídìí pé kí ìyá kó injinate ọmọ wọn ní nídìí láti sọ̀rọ̀ ọmọ yẹn ti rí gbogbo ẹ̀ nígbà tó ń ṣe kójú ọmọ yẹn fọ́ ẹni ọ̀tẹ̀ ń ṣe ìyá tó máa ń sọ̀rọ̀ ọmọ yẹn ti rí gbogbo ẹ̀ ṣé ọmọ tó rí nǹkan láì ṣe kójú ọmọ yẹn fọ́ láì ṣe kójú ọmọ fọ́ láì ṣe kójú ọmọ fọ́ tí bàbá Máyọ̀wá bá wálé wa gbẹ̀yìn tí Máyọ̀wá ò ti gbọ̀n Máyọ̀wá ní pé Máyọ̀wá ṣe báyìí daddy you have to sleep o or you still want to travel are you still travelling today màá ní o máa travel lẹ́nu náà ó sì máa travel lẹ́nu kò ní lè sùn ó ní kóhun bẹ́ẹ̀ lọ́wọ́ bàbẹ́ bí ó sì máa travel Máyọ̀wá ò mọ̀ yí pé àsí ó máa ń gbọ́ lẹ́nu mi pé bàbá òun travel ni tí bàbá ẹ̀ bá ti wá ké ó máa ní kó má travel lẹ́nu kó sùn kó wá sùn sínú yàrá òun tí èmi ò ní bá nígbà kó sùn sínú yàrá mi títí tí yóò fi understand a ò nídìí láti pè jókòó kò ń ṣe gbogbo mọ́dà ló máa ń pe ọmọ jókòó no kò ṣe gbogbo mọ́dà kí ló fẹ́ pè jókòó fún kí ló fẹ́ sọ fún pé marriage ẹ fail kí ló fẹ́ sọ fún nípa bàbá ẹ̀ tọ́mọ bá dojúlẹ̀ ó máa rí mú kí ló fẹ́ sọ fún ó fẹ́ bà bàbá ẹ̀ jẹ́ láti ìgbà tó wà kékeré that's why táwọn ọmọ yẹn bá dàgbà ó máa wà curious nǹkan tó sọ yẹn ọmọ yẹn máa wà curious gan láti fẹ́ mọ bàbá yẹn yẹn tí ẹ̀ mọ ẹni tí woman yìí máa ń sọ tó máa ń bàjẹ́ ní gbogbo ìgbà bọ̀tá nípa o ti ń sọ dáadáa nípa bàbá yẹn tọmọ yẹn bá dàgbà wà wò pé pẹ̀lú bí màmá mi ṣe sọ pé bàbá yìí dáa tó akọm tí ò sí nínú ìgbésí ayé mi akọm tí mo fi dàgbà tí ò sí nínú ìgbésí ayé mi akọm tó dá sí gbogbo nǹkan nínú ìgbésí ayé mi ó nídìí láti rojọ́ no
You don't talk. Tí Máyọ̀wá bá ṣe birthday, ṣé kò yẹ. Káàdì méjì ni màá rà. Màá kọ daddy. Tí bàbá ẹ̀ ló máa ga jù. Ló máa tóbi jù. Because Anna Máyọ̀wá ti mọ̀ yí pé mi ò ṣe fun of card. So tí bá fún ní ńlá yẹn á mọ̀ pé mi kọ́ mo ní. So tí bá fún ní ńlá káàdì ńlá, inú ẹ̀ máa dùn gan. So my daddy, ìgbà wo ni bàbá òun dé mi ní ó máa send ẹ̀ wá mà ni. Ó send ẹ̀ wá ni. Màá tún wá gift méjì. Mo ní gbogbo ẹ̀ o. Mo ní gbogbo ẹ̀ ibi tí mo kó gbogbo ẹ̀ sí. Màá kọ síbẹ̀ pé bàbá ẹ̀ ló fún. Tó bá yá ó máa understand. Ṣé ìgbà tó understand ní sí pé àsí. So understand pé so èmi mo ń ṣe gbogbo kinní yẹn. Ó máa understand kò ń ṣe wèrè náà. Kò dé ṣe ọ̀dẹ̀. Ó bí ọ̀dẹ̀ ọmọ. Ó bí mùmú. Ó nídìí láti pé wọ́n jókòó. Ó máa understand. Kí ló fẹ́ bá ẹni tó bí ọmọ fún lórúkọ jẹ́ fún? Kí ló fẹ́ bàjẹ́ fún? Ó mọ̀ pé ayé ọmọ ẹ ló ń bàjẹ́. Ayé ọmọ ẹ ló ń bàjẹ́. Torí tí ọmọ bá dàgbà, kò sí bó ṣe lè parọ́ tó. Tí o bá ń bá bàbá ọmọ ẹ jẹ́ fún ọmọ ẹ, tí ọmọ yẹn bá dàgbà, ó máa wà curious. Ó fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Ó máa fẹ́ béèrè, ó máa wà curious láti fẹ́ rí bàbá yẹn gangan. Láti fẹ́ béèrè reason why ó yẹ ṣe bẹ́ẹ̀. Torí nǹkan tó sọ, òun ló sink sọmọ yẹn lórí. Láti fẹ́ mọ̀ òdì. Ó ti rí báyẹn sí. Ṣé o mọ̀ pé táwọn yẹn bá wà lọ sínú ayé bàbá yẹn, gbogbo òṣì tó ti sọ yẹn tí ò rí bẹ́ẹ̀. Ṣé o mọ̀ pé ọmọ yẹn máa bẹ̀rẹ̀ sí máa dislike ẹ̀? Ọmọ yẹn máa bẹ̀rẹ̀ sí máa hate ẹ̀. Torí pé gbogbo labour tó ti labour fún ó wá wà in vain. That's why you don't need it. Tí ọkùnrin yẹn bá fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀, allow it. Ó sọ pé òun ò ṣe mọ́. Kí ló sọ pé kò ṣe mọ́ nínú gbèsè ayé ẹ̀? Òun ò bẹ́ẹ̀ sùn mọ́. Fún ẹlòmíì ní body ẹ̀, allow another man. Ó lóun ò bẹ́ẹ̀ sùn mọ́, mi ìrò bóyá kí yẹn wà wàhálà. Mi ìrò bóyá yẹn wà difficult láti jẹ́ kó má jẹ́ kó rí ọmọ ẹ̀. Tí ọkùnrin bá fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀, jẹ́ kó wà nínú ayé ọmọ ẹ̀. Torí ẹ̀yin obìnrin kan náà wà tẹ́ wà irresponsible. Tó pé bàbá ọmọ yín ẹ̀ ní fẹ́ ọmọ yẹn ni weapon tẹ́ ẹ̀ ní fẹ́ kó rí. Ọmọ yẹn ò dé gbọ́dọ̀ jẹ́ weapon. I'm telling you. Tó o bá fẹ́ ṣe lásán. Ó ti yẹn sìn. Ọmọ yẹn ò gbọ́dọ̀ jẹ́ weapon fún ẹ láti má jẹ́ kí ọmọ yẹn rí bàbá ẹ̀. Jẹ́ kó wà nínú ayé ẹ̀yin méjèèjì. You are both adults. Adults nìyí. Ṣé kò yẹ yín sìn? Jẹ́ kó wà nínú ayé ẹ̀yin méjèèjì. Jẹ́ kó lọ rí bàbá ẹ̀, jẹ́ kó sùn bẹ̀, jẹ́ kó wà ńbẹ̀ bí 2 days 3 days. Jẹ́ kí bàbá ẹ̀ náà bẹ́ẹ̀ lọ mọ́ ọmọ ní school. Ẹ ṣí ẹ custody ẹ̀yin ẹ̀ méjèèjì. Ẹ jọ ṣe. Títí ọmọ yẹn máa fi dàgbà, ó gbọ́dọ̀ mọ ẹ̀yin méjèèjì. Tí ọmọ yẹn bá wá dàgbà, òun ló mọ ẹni tó fẹ́ mú. Òun ló máa mọ ẹni tó fẹ́ bá lọ. Ó ti wọ ẹ̀yin méjèèjì. Ó ti bẹ́ ẹ̀yin méjèèjì gbé. Ó ti mọ ìyà tí ẹ̀yin méjèèjì kọ sí ìra yín. Ó ti mọ ìyà tí ẹ kọ sí òun. Ó mọ ẹni tó jẹ́ tòun. Ó mọ ẹni tó jẹ́ yí pé yes. Ó lè sùn láti má jẹun sẹ́. Gbogbo nǹkan tó fẹ́, you are my priority. Ó mọ ẹni tó, ó mọ̀. Ó nídìí láti rojọ́. Telling you, 9 months ò ní já sásán. Tẹ́mi ṣe máa ń sọ fún yín, tí ọkùnrin bá sọ pé òun ò ṣe mọ́, ẹ jẹ́ kó lọ. Kò fi jíjà ń bẹ́ẹ̀, ọmọ tẹ́jọ́ bí ní kẹjọ wo. Kò sí wàhálà. Àwọn obìnrin mi á dẹ̀ mọ̀ sọ pé Máyọ̀wá wáyé tó ṣe máa ṣe kò sí wàhálà ń bẹ́ẹ̀. Ìjọ Sunday ni bàbá Máyọ̀wá ṣe birthday. A tún ṣe wedding, àṣà sí mọ́. A dẹ̀ tún ṣe birthday. Ẹlòmíràn sọ pé wáyé tó ṣe ń ṣe bẹ́ẹ̀, wáyé tí mo ṣe ní ṣe bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, birthday comes once in a year. Ti yẹ yín sí. Tá bá ń ṣe prayer láàárọ̀. Bàbá Máyọ̀wá orúkọ ẹ máa wá síbẹ̀. Orúkọ ẹ máa wà ńbẹ̀. Torí ọmọ mi máa dáwúkọ bàbá ẹ̀. Èmi náà máa bá gbé, máa bá àwọn prayer ẹ̀ tí òun sọ yẹn máa tún bá fi sí dáadáa. Fẹ́ ra wa mọ́ ni. Kò ń ṣe yí pé ká wá máa ro ibi síra wa. Kò tí yẹ yín sí. Ó lóun ò bẹ́ẹ̀ sùn mọ́. Jẹ́ kó rí ọmọ ẹ̀. Má jẹ́ kí ọmọ ẹ̀ jẹ́ weapon tó máa lò fún. Má wá sọ yí pé ìwọ ló dọ́mọ tó, ó fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀, má gbàgbé. Ìwọ ló fún láyè. Ẹ̀yin obìnrin kan náà wà tẹ́jẹ́ pé irresponsible ni o. Ẹ̀yin fún bàbá ọmọ yẹn láyè. Ẹ̀yin lẹ fún láyè o. Kò ń ṣe pé ó sọ pé òun ò fẹ́ wà nínú ayé ọmọ. Wọ́n ti tá bá ń ṣe teacher something ní school àwọn ọmọ mi. Tá bá ń ṣe teacher tó máa ń ṣe teacher something nínú school àwọn ọmọ. Èmi àti bàbá ẹ̀ lájọ máa jókòó. Tí Máyọ̀wá bá kọ́ fẹ́ wọ school, tó máa fẹ́ lọ resume school, èmi àti bàbá ẹ̀ máa wá. Àjọ máa jókòó ni. Inú ọmọ mi máa dùn gan. Inú ẹ̀ máa dùn. Ọmọ ní daddy you came. Inú ẹ̀ wo joy yẹn.
ṣé gbogbo àwọn ọjọ́ yẹn lè fẹ́ kó miss? Ẹ mọ̀ pé tó máa ń lọ tó máa ń ṣe ọmọ pé táwọn ọmọ bá fẹ́ wọ class mi wọ́n máa ṣe graduation, wọ́n máa ṣe party, wọ́n máa ṣe end of the year party. Èmi àti bàbá ẹ̀ lájọ máa jókòó la máa rí gbogbo nǹkan tí Máyọ̀wá ń ṣe. A máa jókòó síbi tó máa ti máa rí wa láti ibi tó ti ń ṣe kíní wọ̀nyí. Inú ẹ̀ máa àjọ máa jókòó ni. Gbogbo result ẹ̀ báyìí ló máa wò tí bàbá ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ mi. Kí ló wà ń bẹ̀? Bí bá sùn nìkan lẹ̀ ní bára yín sùn. Bọ́ ẹ máa fi inú dúdùn láti fi tọ́ ọmọ tẹ́ ti bí. Kọ́mọ yẹn náà lè dàgbà pẹ̀lú happiness. Ṣé ìkorò tó wà nínú ayé ẹ torí ọkùnrin yẹn ti fi ẹlẹ̀ ìkorò wà nínú ayé ẹ? Ṣé ìkorò yẹn ló fẹ́ fi tọ́ ọmọ dàgbà? Àwọn ọmọ yẹn náà máa wá di ẹni ìkorò. Tí bàbá ọmọ ẹ bá fẹ́ wà nínú ayé ọmọ ẹ fún láyé. Kò ń ṣe gbogbo ọkùnrin ló wà irresponsible. Kò ń ṣe gbogbo wọn. There are some responsible man out there as well. Pẹ̀lú bó ṣe fẹ́ yìí tán fẹ́ yìí tán fẹ́ yìí tán fẹ́ yìí, wọ́n ṣe ń tọ́jú àwọn ọmọ tán bí. Wọ́n abandon wọn. Wọ́n abandon àwọn ọmọ kan bí. Wọ́n ṣì ń wà nínú ayé àwọn ọmọ yẹn. Bọ̀ tó o bá fún láyè, báwo ló ṣe fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀? O ní láti fún láyè ní regardless. Mo tútù sọ regardless. Ó lóun ò ṣe mọ́. Let it go. Má fún ní tipátipá. Tóbi bá sọ pé òun ò ṣe mọ́, obìnrin sì tún lè gbà. Ṣùgbọ́n tí ọkùnrin bá sọ pé òun ò ṣe mọ́, ojú ẹ̀ máa rí rádaràda ni. Ó dẹ̀ fẹ́ kójú ẹ̀ rí rádaràda. So bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ọmọ yín pẹ̀lú happiness. Òun lẹ máa ṣe. Òun lẹ máa ṣe. Tí bá ń pẹ́ tí mi bètè wá mú Máyọ̀wá nígbà yẹn, bàbá ẹ̀ ló máa pè ní school. Tó bá ti pè mí títí nọ́mbà mi ò lọ, bàbá ẹ̀ ló máa pè. Fóònù nọ́mbà wa méjèèjì ló wà ń bẹ̀. Ṣé kò yẹ yín sìn? Nǹkan tí ò le, ẹ jẹ́ máa fọ ọbẹ̀ bù. Àwọn nǹkan míì wà ní ayé ìtọ́ yẹ pé kíní yẹn ó rọrùn gan láti ṣe. Ẹ wá fi ọbẹ̀ bù torí pé ọkùnrin sọ pé òun ò ṣe mọ́, wá mú gbogbo ọmọ tó ti bí, ò ní jẹ́ kó rí. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Èyí tó bá fẹ́ rí ọmọ ẹ̀ jẹ́ kó rí. Èyí tó fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀ jẹ́ kó rí. Má máa sọ pé kàn lọ fún 3 hours, kó bá fẹ́ lọ látàárọ̀ dalẹ́ jẹ́ kó lọ. Jẹ́ kó mọ àwọn ọmọ yẹn máa ṣe sleep over ń bẹ̀ kí ìwọ náà lè ní life. Ẹjọ́ pin tí wọ́n bá ṣe school runs kóun lọ kó wọn níjọ́ Friday kó wà pẹ̀lú ẹ̀. Kò sí nǹkan tó kún ẹ̀ mọ́. Kó bá hùn kó má fún wọn lóúnjẹ. Kó bá hùn kó febi pa wọ́n. Táwọn ọmọ yẹn bá dé tán bá rojọ́ fún ẹ, má gbégbèsè kankan. Má sọ̀rọ̀, má bàjà. Báwọn ọmọ yìí dé, wọ́n láwọn jẹun, wọ́n ní kíní kan ló fún wọn. Anything tó nílò fún àwọn ọmọ ẹ̀. Táwọn ọmọ títí ẹ bá wà lọ́dọ̀ títí ẹ, jẹ́ kó máa jorí ìmàdò lọ́dọ̀ títí ẹ. Tó bá wà lọ́dọ̀ títí ẹ, tó jẹ́ gàrí ló fún wọn, jẹ́ kó fún wọn ní gàrí. Táwọn ọmọ yẹn bá dé tán bá rojọ́ fún ẹ, má gbé gbèsè. Nǹkan tó ní at least má gbàgbé kó ṣì wà nínú ayé ọmọ ẹ̀. Nǹkan tó ní ló fi ń tọ́ ọmọ ẹ̀. Má bàjà lé lórí pé ìgbà táwọn ọmọdé yìí dé ó ní òun fáwọn lóúnjẹ, ó gbé wọn jáde, ó ra McDonald fún wọn, ó gbé wọn. Ìwọ lówó McDonald, ṣé o mọ̀ bóyá lówó McDonald? You don't make anything. McDonald kì í ṣe nǹkan kan. McDonald kò sí nǹkan kan tó ń ṣe nínú ìgbésí ayé ọmọ. McDonald kì í ṣe certificate. Kò kì í ṣe road to heaven. Ẹni tí ò lówó McDonald lé ní, ó sì lè lówó McDonald lọ́la. Má ti torí ẹ̀ bàjá. Àwọn ọmọ ìtìdé gbogbo wọn kan tó sọ, wọn ti ẹ̀ sọ wẹ́ dáadáa, má ṣe bẹ́ẹ̀. Mi ní káwọn ọmọ mi lẹ̀ next time, má ṣe bẹ́ẹ̀. Torí ayé wà lọ́wọ́ ẹ lénìí, ó wá jayé yẹn. Tó bá rí bàbá ọmọ ẹ tó fẹ́ wà nínú ayé ọmọ ẹ, ṣílẹ̀kùnlẹ̀ fún. Àwọn ọmọ yẹn ló fẹ́ fìyà jẹ. Ṣé kò yẹ ẹ́ sí? Ó fẹ́ fìyà jẹ ìdùnnú àwọn ọmọ yẹn ni. Má wàá sórí social media sọ pé ìwọ ló dá ṣe. Má gbàgbé pé ó ní táìmù kan tí bàbá ọmọ yẹn fẹ́ wà nínú ayé àwọn ọmọ yẹn tó fún un láyè. Tó bá ń fún àwọn ọmọ ẹlẹ́yin lójoojúmọ́ tó dẹ̀ wà lọ́dọ̀ títí ẹ̀ tó fún wọn lẹ́wà, ẹ̀wà àti gàrí nǹkan tó ní ni. Jẹ́ kó jẹ ẹ̀wà àti gàrí. Jẹ́ kó miss. Táwọn ọmọ yẹn bá dàgbà, wọ́n máa understand. Àwọn ọmọ yẹn kó tún lè love gàrí yẹn gan. Ìwọ̀n tó ń bá ọmọ yẹn jà. Ó tún lè jẹ́ pé wọ́n tún mu gàrí yẹn pẹ̀lú núdúdù. Torí ò sí bẹ́ẹ̀. Nǹkan tó sọ fún ẹ ló gbọ́. Ó yẹ kó máa ṣọ̀nù wọ àwọn ọmọ bẹ́ẹ̀ ni. Wàá ṣọ̀nù wọn ni. Do you enjoy? Kò sí nǹkan tó máa bẹ̀jú. Do you enjoy it? You enjoy your outing? That's it.
ti yé yín sìn àwọn obìnrin kan wà a lè spoil wọn so tó bá lọ síbi tó jẹ́ pé wọn ò ní ti spoil wọn ó wí pé ó sì wà okay torí ilé ayé yìí kò kí ń dùn lọ straight torí tó bá ti ń dùn jù lójoojúmọ́ máa tètè kú gbogbo ojoojúmọ́ kọ́ ni Christmas tí ojoojúmọ́ ayé ẹ bá ti jẹ́ Christmas ó máa kú wàá die very soon ó ti bẹ́ẹ̀ yẹn sìn wàá tètè kú. ìwọ̀gùn ò ní lè sùn tí everyday bá ń jọ Christmas nínú ayé ẹ̀ ò ní lè sùn níta ẹ̀ tẹ́ máa ráì gan. so irú bàbá tí ò tọ́jú ọmọ ẹ̀ ò ní lè padà wá tí ẹ̀ ní bloggers ẹ bá ń bá wọn sọ òdodo ọ̀rọ̀ but àwọn ẹlòmíì wọ́n máa ń rí bí engagement ni wọ́n máa ń rí bí engagement fáwọn káwọn support bàbá òṣì. so tẹ́ bá gbé dé sí wá sórí social media so ó máa lọ kọ́lé fún bàbá ẹ̀ àbó ti kọ́ ni ṣíṣì tẹ́ bá ń gbọ́ ṣe ń gbá ó yẹ kó fún màá yìí ṣe ń gbá torí pé number one kí ló dé tí o irú interview yẹn ó yẹ kó wọnú ilé lọ ṣe interview yẹn ni pẹ̀lú ìyá Daisy pẹ̀lú Daisy kọjọ ṣe interview yẹn kò ṣe social media kò ṣe Facebook because me you understand ẹ̀yin tẹ́ máa ń depend lórí ọmọ ẹ̀yin òbí kan wà and that is not the parent I want sìn yìí o ti yẹ yín sìn ẹ̀yin tẹ́ máa ń depend pé ẹ gbọ́dọ̀ máa jẹun ọmọ ni oúnjẹ ọmọ mélòó ni ìyá tẹ́yìn bí àti bàbá tẹ́ bí oúnjẹ ọmọ mélòó lẹ fún wọn jẹ ìyá tó bí ẹ àti bàbá tó bí ẹ oúnjẹ ọmọ mélòó ló jẹ kó tó kúrò láyé báwo ló ṣe tọ́jú ìyá àti bàbá tó bí ẹ kó tó kúrò láyé ṣó jẹ wọn mọ́ because me you understand gbogbo ìgbésí ayé yín ẹ ní gbégbésí ayé tó make sense ẹ ní save ẹ ní saving kankan ẹ máa dé certain age ẹ máa sọ pé ọmọ yẹn ni kó máa feed yín ṣe fẹ́ pa ni ṣe fẹ́ pa Nàìjíríà tí ẹ máa ń ṣe jù náà ṣe fẹ́ pa gbogbo nǹkan oṣù tí ò sí lábọ́ọ̀dù nìyẹn tó ṣe ń ṣiṣẹ́ nínú àbọ́ọ̀dù yìí wọ́n ti máa fi pension ẹ síbì kan tó o bá ti lè ṣiṣẹ́ mọ́ pension ẹ tó ti ń bẹ reserve síbì kan ló máa fi jẹun kò ṣe pé ó jẹ ọmọ kankan tó ọmọ bá fún ẹ is a bonus kò ṣe pé ó máa mú ní tipátipá ó yẹ kó apply system yẹn ní Nàìjíríà torí ẹlòmíì nínú yín ẹ máa jókòó sínú ilé mi ẹ máa wọ ọmọ tó máa ṣiṣẹ́ jẹ fún yín so guys òfin sílẹ̀ o ó ti yẹ yín sìn òfin sílẹ̀ ẹ tọ́jú ọmọ yín come together to take good care of your children so that ẹ lè jẹ wọn mọ́ ẹ má padà wá ní 20 years after tẹ̀wé pé àwọn ọmọ yẹn ti ń ṣoríire wọ́n ti ń travel abroad wọ́n ti ń lọ káàkiri mo rí idiot kan tó kọ́ sí àwọn twins yẹn ó kọ́ síbẹ̀ ó ṣe báyìí pé ó ní ẹ máa gbọ́ nǹkan tí idiot yẹn sọ ó lọ kọ́ síbi fọ́tò àwọn twins yẹn ó ní I know it is somehow painful but you both should rest abeg when your mom was anti-perfect why did the second marriage crash you are a daft you are so daft telling you ó wà very very daft ṣé o mọ̀ yìí pé tá bá wo ìyá ìbejì yẹn ó ti yẹ yín sìn àwọn ọmọbìnrin méjì ló bí àwọn ọmọ tó bá ti ní ọmọbìnrin ó máa wà very very careful ìwọ ọkùnrin tó fẹ́ invite sínú gbèsè ayé ẹ̀ ìwọ ọkùnrin tó fẹ́ invite sínú ayé ẹ̀ so ẹ máa feel pé tí marriage bá ti fail obìnrin yẹn ni ẹ máa feel bẹ́ẹ̀ you guys feel like that pé tí marriage èèyàn bá ti fail obìnrin yẹn ni àbí tí marriage bá ti crash obìnrin yẹn ló kọ̀ sẹ́ Mrs. Perfect tí àwọn ọmọ yẹn fi dàgbà wọn mẹ́ni tó ń jẹ́ bàbá àbèjì so ẹ má gbé sí wọn lájẹ́ ẹ má force ẹ̀ nígbà tí àwọn ọmọ yẹn máa mẹ́ni tó ń jẹ́ bàbá àbèjì orí Punch ni wọ́n ti lọ bá orí BBC News ni wọ́n ti lọ bá bàbá àbèjì tó wá sórí social media tó wá sọ̀sọ̀kúsọ ẹni tó yẹ kán gbé kán tì mọ́lé wò bàbá yìí yẹ kán tì mọ́lé títí láíláí ni. nọ́mbà àwọn ọmọ yẹn wà lórí social media ó mọ ìyá àbèjì nínú inbox kò lọ inbox yẹ ṣùgbọ́n ó gbé lọ sí Punch ó gbé lọ sí BBC and you want those twins tí wọ́n jìṣà tí ìyá wọn jìyà jíṣẹ́ kí bàbá òṣì kọ́kọ́ dédé wá sórí Punch kó wá sórí newspaper
kókò wá sá pé òun sorry gbé ẹ fìyà sorry yẹn ló máa bá mi ṣekú pa ẹ́. tani jẹ́ pé ìyá àbèjì ó ti lọ ju àwọn ọmọ yẹn nù according bí ó ṣe sọ pé kó lọ sọ àwọn ọmọ yẹn sọnù tó bá jẹ́ pé ìyá àbèjì náà ó ti gbé àwọn ọmọ yẹn ó ti lọ sọ wọ́n nù ìjẹ́ irú bàbá òṣì yẹn máa lè bọ́ síta because ìyàwó kejì tó fẹ́ ìyàwó mi tó fẹ́ àwọn ọmọ tó bí fún àwọn yẹn wọn ò lo àlùyọ nú ayé wọn lè lo àlùyọ nǹkan tí ò yé yín ni tó bá bí ọmọ fún èèyàn tó tọ́jú ọmọ yẹn àwọn ọmọ tó bí síta wọn ò lè lo àlùyọ nǹkan tí ò yé yín nìyẹn universe ni inú ayé ni universe àbí báwo ṣe máa pè yes that's universe Ọlọ́run fi universe ó fi wọ̀n yín ni òbí ọmọ ń sìn ó ti yẹ ń sìn ìwọ máa wo ìyálé lélẹ̀ yìí sìn ọmọ ìyálé lélẹ̀ ìyálé gangan ó ti kúrò láyé ó wá fẹ́ yàwó mi ó ti yẹ ń sìn ìyàwó yẹn wá bí ọmọ yọ kan pẹ̀lú ọmọ ìyálé ó wá jọ ọmọ méjì ẹ wá fìyà jẹ ọmọ ìyálé ìyàwó máa ń fìyà jẹ ọmọ ìyálé ó dẹ̀ sọ̀rọ̀ so ti ní universe ó máa jẹ́ kí ọmọ ìyálé yẹn kó ṣoríire ju ọmọ ìyàwó lọ universe máa gbóríire bá ọmọ ìyálé ní gbogbo ìgbà gbọ́dọ̀ ń pè ní universe nìyẹn that's why nílé ayé yìí ó ti yẹyin sìn ẹ jẹ́ ká ṣe dáadáa the first time tí àwọn ọmọ yẹn máa mọ bàbá wọn orí newspaper orí punch àti BBC news làwọn ìbejì àwọn twins yẹn àwọn twins tó ń ṣoríire nínú ayé àwọn twins tó popular orí BBC news láti mọ bàbá wọn ẹ̀yin àwáyé má ṣe rere ẹ̀yin commentator olóṣì ẹni pé kó fa bàbá ẹ̀ mọ́ra bàbá wo ṣìwò bàbá tí ò sí nínú ayé wọn bàbá òṣìwò ló fẹ́ fà mọ́ra ẹ ṣe DNA wọ́n sọ fún yín pé bàbá ẹ̀ nìyẹn bàbá wo ló fẹ́ fà mọ́ra bàbá tó fi wọ́n sílẹ̀ ní tender age láti kọ́kọ́ very wicked man heartless man very heartless ẹ wá ní pé kò yẹ kí ó yẹ kó ti gbà ká lọ bẹ̀ bàbá wọn yúna ẹ ti madden ẹ mọ̀ pé yìí kan lórí social media yìí ó ti yẹ yín sìn ẹni ìyá tẹ bá jí láàárọ̀ ẹ máa rí ìyá yín tẹ bá jí láàárọ̀ ẹ máa rí bàbá yín ẹ lè understand for a woman to go through a lot láti tọ́ ọmọ nìkan by herself without the help of anybody ẹ nílẹ̀ understand that's why lè máa comment òṣì ó yẹ ká máa fi àdúrà ká máa gbàdúrà fún yín ni pé kí Ọlọ́run kó fi wú bàbá àbèjì àwọn twins yẹn kó fi ta yín lọ́rẹ kẹ́ ẹ lè mọ nǹkan tí ojú ìyá àbèjì yẹn go through ó yẹ kó máa ṣe yín ní àdúrà yẹn ni kó ìwọ ọkùnrin bẹ́ẹ̀ tẹ́ bá jóbìnrin tẹ́ táìpù nǹkan òṣì kò sí iye ọmọ tó lè bí láyé irú bàbá ìbejì yẹn tó sọ pé òun ni bàbá ìbejì irú ẹ̀ ní irú ọkùnrin yẹn lọ́lọ́run máa fún àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ á experience ẹ̀ nǹkan tí ìyá ìbejì experience ní wọ́n lọ́wọ́ bàbá yìí maybe I may understand because you don't know where the shoe are paining people ibi tí bàtà ti ń tẹ ẹnìkan lẹ́sẹ̀ ẹ understand ẹ ẹ nílé mọ̀ that's why ẹ máa wá sórí social media ẹ máa wá sí commentator ẹ máa ní kó sorry àwọn kankan wà nílé ayé tó yẹ pé sorry ò lè fix ẹ forgive yes wọ́n ti forgive wọ́n ti jẹ́ kó lọ but that person can never be my father I don't know him and I don't want to know him he's not my father. ṣé ẹni tí ò ṣe síbi ìgbìn ó máa jẹ níbi ìgbìn ni me understand ẹ̀yin people yìí mentality Nigeria is just sorry tẹ́yìn ọba jalè náà ẹ̀ sọ pé bó ṣe ti jalè yẹn Nigeria ni mo ti rí pé yàn jalè ó máa tún di president a jalè a kó owó oríṣiríṣi a embezzle a lot of money wọ́n tún fi ṣe president níbi tí wọ́n ayé wọn bàjẹ́ dé ní Nigeria wọ́n vote fún níbi tí ayé wọn bàjẹ́ dé wọ́n máa vote fún olè tó embezzle owó. wọ́n sọ pé kó ṣe president àwọn ayé wọn wá bàjẹ́ wọ́n wá nípa ayé wọn ti bàjẹ́ ẹ mọ genesis you can see the red flag ẹni yìí ò lè ní olè òde lè kúrò nínú ìwọ̀n èèyàn nínú system ẹni tó jẹ́ olè ò lè kúrò lára ẹ̀ kò sí bó ṣe lè wọ́ọ̀ṣì ẹ̀ tó ò lè kúrò lára ẹ̀ it's still gonna be there ó kàn máa wait fún another easy move easy landing ló máa wait fún so that by the time tó máa land ó máa lè land softly I'm a target easy landing. Am I was so you can forgive you here. You can forgive you when we be forgiving. Aláyé bàjẹ́. Ṣó ṣe ẹni tó máa fi sọ pé òun fẹ́ forgive. Someone that you have never seen in your life.
ẹ ti dàgbà, ẹ ti lọ sí uni, ẹ ti graduate. Kò tiẹ̀ bá yín send owó school rárá. Kò mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ kó tiẹ̀ pé ní bàbá rí. Màá kàn dédé suddenly tani mo bá bàbá mi sìn. Màá kàn dédé dàgbà, màá kàn sọ pé bàbá mi lè mi ní máa wo bí olóṣì. Ó máa ṣe gbákan bákan lára mi. Báwo ló ṣe fẹ́ settle sí mi lára? Báwo ló fẹ́ pè ní daddy? Báwo ló fẹ́ pè ní papa? Báwo ló fẹ́ pè ní bàbá mi? Me understand. Bí oníkálukú ṣe máa ń gbé ọ̀rọ̀. Bí ẹ ṣe push àwọn ọmọ yẹn nígbà yẹn náà nìyí. When they forgive bàbá wọn ni tó bá di Father's Day wọ́n celebrate ìyá wọn. That is the only person tí wọ́n mọ̀ títí wọ́n fi dàgbà. It is their father and it's their mother. Ntí wọ́n mọ̀ nìyẹn. Bàbá. Ìyá wọn nìkan ló mọ̀ ní bàbá. Sẹ́ni tó jẹ́ father figure fún wọn lè fẹ́ kọ́ lọ pè ní daddy. Do you know the meaning of a father figure? For a man to be a father figure, they have to be able to produce, tó lè wà responsible for so many things. Ọmọ gbọ́dọ̀ lọ sí school. Dógbó bí tí ọmọ yẹn fẹ́ kàwé ló ní láti wà nínú ayé ọmọ yẹn. Tó máa ń pe parents meeting, ó gbọ́dọ̀ wà ńbẹ̀. How many parents meeting ni bàbá Adéjì lọ? How many parents meeting? Ló lọ. So many responsible single mother. Everyone tí jẹ́ pé wọ́n ṣe ń ṣe relationship, marriage wọn work. Tó yẹ àwọn ọmọ tó ń gbé dání ni wọ́n fẹ́ kí ìyà jẹ àwọn ọmọ yẹn. Kò ní lè work. Because ibi tó ń lọ náà wọ́n tún fẹ́ lọ bímọ ni. Attention yẹn dẹ̀ máa shift. Attention yẹn máa shift. Wọ́n dẹ̀ fẹ́ kí attention yẹn shift. Tẹ́ bá rí single mother tí ò fẹ́ kí attention yẹn shift lórí ọmọ òun. Marriage wọn kì í last. Marriage wọn kì í last. Because ó fẹ́ wà nínú ayé ọmọ ẹ̀. Ẹni tó fẹ́ náà fẹ́ kó wà nínú ayé òun. Á wá dàbí pé wọ́n ń ṣe competition. So máa yàn á máa bínú ní gbogbo ìgbà. So marriage yẹn ò lè last. So tẹ́ bá wá rí pé yẹn náà fail, ẹ máa sọ pé ibi tó ti ń bọ̀ ó fail, ibi tó ti ń bọ̀ náà ó ti fail. Because ẹ mọ̀ ìdí tó ṣe fail. Kò lè wá sọ fún yín. Ẹ kàn máa rí pé ó fail náà ni. Kò lè wá sọ fún yín. Ẹ̀yin játijàti èèyàn. Ẹ mọ̀ so many people what they are going through. Underji, not everybody will come on social media to tell you. Pé nǹkan táwọn go through lélẹ́yìí o, nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn lélẹ́yìí o, báyìí làwọn ló ń ṣẹlẹ̀ o. Not everybody will come on social media to tell you such things. Not everybody. Pé yára gan láti máa fèsì fún wọn. Ìyẹn láyé bàjẹ́. Èmi nínú yín dẹ̀kẹ̀rẹ́ single mother ló tọ́. Single mother òun ló tọ́. Bẹ́ẹ̀ pé tó ti gbé bàbá ẹ̀ṣẹ́ òun ló wá ń jà lórí ẹ̀. Because single mother mi báyìí tí ọkùnrin yẹn bá ti kúrò nínú gbèsè ayé ẹ̀ pé ló máa gbéṣẹ́. Orí títí ẹ ló máa ti jà torí ìwọ lọmọ torí sán ni mo máa yẹn ló ń jẹ́. Ó di dandan pé yẹn kó máa rùn ẹ̀. O ti rí ẹ̀ ń sìn. Torí mi mọ reason why tọkùnrin ò fẹ́ mọ́ tó yẹ pé ìpè ló fẹ́ máa gbéṣẹ́. O sì ṣàdúrà gan àdúrà ò gbà. Èpè ló wá kù tó fẹ́ máa ṣẹ́ fún. O mọ̀ pé bí tó ti ń gbéṣẹ́ pé yẹn àwọn èèyàn gidi tó yẹ kó ṣàánú ẹ̀gan kò ní wá. Èpè yẹn náà máa fẹ́ ti ayé tiẹ̀ náà. Tó bá ṣàdúrà fún kílómì. O mọ̀ pé Sunday mu ẹ̀ lọ́mọ ẹ̀ ń jẹ́. Rubbish. Guys, mo fi yín sílẹ̀ ti yé yín sìn. Tẹ́ bá rí single mothers kò ń ṣe gbogbo wọn lọ fẹ́ kí marriage wọn work. Ó ti yé yín sìn. And single mothers, they are the best now. Àwọn ni best. Àwọn ló ń tọ́ ọmọ wọn yanjú. Àwọn lọ́mọ wọn ń ṣe oríire jù nínú ayé. Mo gbé kudos fún yín. Mo fún yín nílé akọ́lé dín. Ẹ̀yin single mother, responsible single mothers. Tó ń tọ́ ọmọ látọ̀yè. Tó ń tọ́ ọmọ burúkú. Táwọn ọmọ wọn ò ní rẹ́kọ̀dù olè. Wọn ò ní rẹ́kọ̀dù apànìyàn. Wọn ò ní rẹ́kọ̀dù bí. Wọn ò ní rẹ́kọ̀dù aṣẹ́wó lọ́mọ. Mo gbé kudos fún yín. Ẹ̀yin tẹ́ pé ayé kẹsàn pé ní bàbá ní ìyá. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ lọ wo àwọn ọmọ vagabond tẹ̀bí. Ẹ lọ wo wọn. Tó bá bẹ́ẹ̀ sí ṣe fídíò pé single mother raise me. Ẹ rí àwọn doctors tó ṣe sùn lọ tó yẹ pé single mother ló raise doctors. Ló raise lawyers. Ẹni tó ní ọkọ ńlé tó níyàwó nínú ilé gan, àwọn ọmọ ẹ̀wọ̀n ò kàwé. Tó jẹ́ pé bàbá méjèèjì wọ́n wà nínú ilé, ẹ̀yà àti ìlera wọn jọ wà papọ̀. Wọn lè bọ́ mú wọn sọ̀rọ̀ kan gbọ́. Wàá dẹ̀ rọmọ single mother. Ojú lásán ló máa fi bá sọ̀rọ̀.
wọ́n ṣe dáadáa nú ayé tó kẹ́kọ̀ọ́ ṣì lọ tí àwọn èèyàn tí marriage wọn bá fail you don't need to mock them, you don't need to use it to mock them because gbogbo èèyàn kan ló fẹ́ ló wá explain ni mo fẹ́ explain ìgbésí ayé ẹ̀ fún no ó lóun ò ṣe mọ́ ni that's it. Love yẹn jẹ́ ká gbé fún ọmọ tàbí love tájọ ní fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ àdá vites orí ọmọ wa ká máa fi tọ́jú ọmọ wa because èmi ò ní ṣépè fún ẹ. Love tí èmi àti ẹni yẹn máa dá sórí ọmọ mi wọ́n máa wí pé ọmọ gbogbo ìgbà tó bá wá wọ ọmọ wa máa wí pé inú mi kan máa dùn ni of course because ó sọ pé ò ṣe mọ́ ni ayé ò parẹ́ we are still friends, we need to be best of friends, we didn't need to be enemy. Ẹ̀yin obìnrin tí ẹ sọ jíde bẹ́ẹ̀ lẹ́ máa ń di enemy ara yín. Mi ní bímọ fún ẹlẹ́ni kémi àti ẹjẹ́ enemy Ọlọ́run má jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ilẹ̀kùn mi máa wà ní ṣíṣílẹ̀ fún ẹni títí láéláé torí ọmọ tá a bí. A ní láti fi ìfẹ́ tá a jọ ní fún ara yẹn a ní láti dá lórí ọmọ yẹn. Ẹ kò yẹ yín sìn ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí tó yẹ pé ọkọ yín ó ti fi yín sílẹ̀ ẹ máa gbàdúrà fún wọn. Àwọn ọkùnrin míì wọn dédé lọ ó ti yẹ yín sìn àwọn ọkùnrin míì náà wà tó yẹ pé ojú lásán kọ́ ló fi yín sílẹ̀ ojú lásán kọ́ ló fi lọ ṣé kò yẹ yín so ìwọ ọkùnrin yẹn tó bá ń ṣépè fún ó máa pẹ́ gan níbi tó wà yẹn ṣùgbọ́n tó bá ń gbàdúrà fún Ọlọ́run á ṣí lọ́kàn á ṣí iye ẹ̀ lọ́kàn padà. Mi ò mọ reason why ẹni tó ti bímọ fún kó máa ṣépè fún. I always told you guys. Mi ò mọ reason why mi ò lè ṣe ni mo ń sọ o I can't do it. Ti yẹn sìn so mo fi ilẹ̀ guys ó ti yẹn sìn ó dàbọ̀ ẹ má gbàgbà má ta panla náà o má ta panla ọ̀sán ṣùgbọ́n case ẹ bá fẹ́ panla ọ̀sán so ẹ má hesitate láti contact wa lórí host as a stockfish a máa ta stockfish náà lórí 079571162 and 32 ó dàbọ̀ ẹ ká sùn. Ó wà ń bí báyìí gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ ní Facebook how I wish pẹ̀lẹ́ yìí face mi wọ̀nà wọn ṣé gbogbo Facebook ní bíbá yẹn ẹ ní gbùrú ẹ mọ̀ Ọlọ́run gbọ́ gbogbo Facebook yẹn gbogbo ẹ máa lọ pátápátá ojú yẹn máa smooth gbogbo ẹ̀yin tẹ́ ti ní wrinkles gbogbo ẹ máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ní dark spots gbogbo ẹ máa lọ gbogbo ẹ̀yin tó yẹ pé anti-ages ló affect skin ti yín age ti ṣe kí ni ó ti ṣòjóró yín cream ò ṣiṣẹ́ mọ́ àwọn cream tẹ́ lè lò fún anti-ages gbogbo ẹ̀ ló wà ń bí báyìí ẹ̀yin tẹ́ ti ní two colour ẹlòmíì tẹ́ bá wò báyìí àwọn bìkan pupa gan àwọn bìkan pupa níwọ̀nba gbogbo ẹ̀yin tẹ́ bá ní ro skin yẹn àwọn products tẹ́ lè lò ó wà ń bí báyìí ẹ̀yin tẹ́ fẹ́ maintain skin yín àwọn products tẹ́ lè fi maintain skin yín gbogbo ẹ̀ wà lọ́dọ̀ Lady K African Store ẹ̀yin tẹ́ wá ní ìdáwọn nǹkan àdúrà gbogbo wa gbà bí eré ọdún yìí ti lọ lórúkọ Jésù àníbọdọ lọ ṣe wí kí ọdún yìí kó tó parí àìmọye ìjì ló máa jà even oṣù tí mo wà yìí bó ṣe jẹ́ pé oṣù yìí ti kú bíjọ́ mélòó kó parí àìmọye àwọn ìjì tó tún sì máa jà lórúkọ Jésù ìjà burú ò ní já wa ṣe wí mo rí àwọn cases kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ má túra sílẹ̀ ogun àtẹ̀yìnjà ò ní jà yín mo rí àwọn cases kan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí meanwhile kì í ṣe pé first time tí mo máa rí wọn nìbò tó wà pọ̀ kọjá bẹ́ẹ̀ kódà mo ti máa fi ń sọ̀rọ̀ wípé ẹ má torí pé wà lù òyìnbó kẹlẹ́ ní dira o àwọn connection àjẹ́ ilé tó bá pawọ́ pọ̀ mọ́ ti ìlú òyìnbó àjẹ́ ìlú òyìnbó gbóná ju ti ilé lọ o kíákíá báyìí lọ́ máa monitor ṣíkí o ìrìn àjò tó yẹ kí yóò fi fàájì yìí kí wọ́n máa sáré àsápajúdé kó tó jẹ́ pé at the end of the day pàbó ló máa já sí ṣẹ́rí ilé ayé yìí ilé ayé ogun ni mo wà nílùú òyìnbó òun àwọn nǹkan tí yóò expect akọ máa ṣẹlẹ̀ ẹlòmíì nǹkan máa ṣẹlẹ̀ sí gan kò ní fura kò tiẹ̀ ní mọ̀ pé spiritual something náà kò máa ní ìyẹn má kọ̀ wá bẹ́ẹ̀ mà ní kí ló jẹ́ bẹ́ẹ̀ ẹ reject ẹ̀ ogun kọ̀ wá bẹ́ẹ̀ ní lórúkọ Jésù mo fi bú nínú ayé mi àti gbogbo àwọn olólùfẹ́ mi àtàwọn ọmọ kí ló kọ̀ wá bẹ́ẹ̀ ohun tí wọ́n ló kọ̀ wá bẹ́ẹ̀ yẹn òun ló fi parí iṣẹ́ báyìí náà tó bá máa rí result ńlá báyìí ẹ pa wá ní bọ́ọ̀ máa wá di pé àmọ́ ti lọ sílé wòlíì
mo ti náwó ẹlòmíì wá padà máa pa oríṣiríṣi fún adé náà dídé kò ní bá mọ́. O ti rí sign, o ti rí signal kìíní yẹn, o wá solution sí, o ti wá di ńlá. Kọ́ ló ń ṣàánú wa ni, kò sẹ́ni tí ò lè wò. So gbọ́ ẹ̀yin tẹ́ bá ní ìdáhùn nǹkan spiritual, either fún ìṣẹ́gun àbí fún àánú, ẹ pè mí, mo wà available. Kò sí country tí mi ò lè send sí, but for now àwọn country kan wà tí wọ́n gbé ọjà lọ for now, láti pàṣẹ pé kó gbé ọjà débẹ̀ kó máa ní kó sanwó. Wọ́n ti band 12 country ní post office ti band báyìí pé àwọn ò gbẹ́rù lọ síbẹ̀ for now tó bá tó ti ń gbé lọ máa jẹ́ kẹ́mi. So bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra ìgbín wa ti fẹ́ tán. Mo sọ fún yín pé ìgbín mi ó lè má yé yín. Tẹ́ bá rí ìgbín yẹn ó fine, ó wà pàgẹ́dì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdí ẹ kàn sí mi. A ní oyin mọ́. Ẹ̀yin tẹ́ bá ní di ginger herbs àbótítọ́. Okay, ginger wà. Ẹ̀yin tẹ́ bá ní àwọn ginger ṣì wà. I need the clove, I need tí ẹ bá fẹ́ ẹ kàn sí mi. Kó dẹ̀ jẹ́ àwọn fine bread náà ni. A ní Lagos bread, a ní Ayége bread, a ní bread lóríṣiríṣi. Fresh one dẹ̀ ní bread mi. Kò sí story ń bẹ̀. A kò lè ship ẹ kọjá agbègbè wa ń bí. So ẹ̀yin tẹ́ bá ní the bread, ẹ walk wá sí store ẹ wá ra bread. Fresh bread ẹ wá jẹun ayọ̀. Ẹ wá olóyin ó wà. Rice ọ̀fadà ó wà. Irú tó fine dáadáa ó wà available. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin màmá bàbá mi kàn sanwó ọjà fún mi. Mo ti pè wọn ò gbé kọ́ o. Èmi ò rí eléyìí o. Wọn ò dẹ̀ dáṣì mi lówó o. Bóyá ó dẹ̀ fẹ́ dáṣì mi ni I don't know. Mo ti ṣe voice note, mo ti pè wọ́n lójoojúmọ́, message mi ń deliver. Voice note mi ń wọlé. Káàtẹ̀ ní mo mọ àdírẹ́sì ilé wọn ni mo ra bá wọn ship ọjà wọn síbẹ̀. Nígbà ọjà bá ṣàdébẹ̀, màá mọ̀ pé mo ti gbé ránṣẹ́. Àti mi ìmọ̀ àdírẹ́sì bí mo fẹ́ ship ọjà sí. Mo dẹ̀ ń pè wọn ò gbé kọ́. Ṣùgbọ́n mo gbà ládùúrà pé lórúkọ Jésù àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín. Lórúkọ Jésù ibi ò ní ṣẹlẹ̀ sí yín. Mi ò ní padà gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí because bàbá yẹn ti dàgbà gan, àgbàlagbà ni wọ́n kọ́ lọ tí wọ́n bá mi lọ́rẹ̀ mi wọn. So lágbára Ọlọ́run kò ní ṣe. Tẹ́ bá wo program yìí sà, ẹ jọ̀ọ́ owó olówó tó bá wà lọ́wọ́ mi ò ní ìsinmi torí mi máa láìka ti pé àdàbí tí bá jẹ ogún olóògùn. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Kó lu ẹ máa fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀. Ogún olóògùn ni o. Lady K gbà mo fún ẹ. Ó yàtọ̀ sí mo fẹ́ rajà lọ́wọ́ ẹ. Ọ̀dẹ̀ tí láwọn fẹ́ rajà yìí over a month. Kó tó dédé pè mí last week pé ó yá. Àwọn fẹ́ send owó ọjà wọn báyìí. Kódà wọ́n tún láwọn fẹ́ dá ṣèyàn lówó. Kí n jọ àwọn ọmọ àwọn bá wọn ṣe gbogbo owó yẹn sí àkáǹtì mi kí n bá wọn ṣe. Mo ní kò sí pọ́blẹ́mù bàbá mi. Àgbàlagbà níyín. Ẹ̀yẹ fún mi lórúkọ àwọn tẹ́ bá fẹ́ fún lówó. At account details wọn. Màá bá yín ṣẹ́ sí wọn ní Nàìjíríà. Bówó ṣe wọlé sí àkáǹtì mi tí mi gbọ́n kankan mọ́ rèé o. Ẹ gbà mí o. Ẹ gbà mí tó bá lè yẹ pé ẹ fún mi ní gbogbo owó ni ẹ jọ̀ọ́ jẹ́ kí n mọ̀ o. Mo sọ eléyìí torí ẹnìkan torí ọ̀la. Kò ní dọ̀la kọ́ ní Lady K gbowó wọn ọ̀rọ̀ jà. Èmi ò ṣe bẹ́ẹ̀ o. Ẹni ọjà ẹ bá sọnù gan mo fún wọn mi padà. That is my own life. So ẹ jọ̀ọ́ tẹ́ bá wo program yẹn contact mi kí n lè ní rest of mind. Almost every day mo ń pè mo send the message. Mo dẹ̀ ṣe voice note síbẹ̀ torí ẹnìkan torí ọ̀la. Ẹ jọ̀ọ́ owó yín tó bá lè yẹ pé ẹ ti dáṣì mi ẹ jẹ́ kí n mọ̀. Ọkàn mi á lè balẹ̀ o. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá mọ daddy mi yẹn, ọmọ wọn ló bá wọn ṣòwò yẹn sí àkáǹtì mi. Wọ́n dẹ̀ ṣe owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mo pè wọ́n. Ó ní ẹ̀sà owó ti wọlé wọ́n dẹ̀ gbé kọ́. Wọ́n láwọn mọ̀ pé àwọn fẹ́ fà mí báyìí, àwọn fẹ́ fà mí báyìí. Lówó ṣé mo lè bá wọn fún un? Mo máa bá yín ṣe. Wọ́n lókè. Àwọn máa ṣàlàyé bí mo ṣe máa bá wọn ṣe. Bí mi ṣe gbọ́ kankan mọ́ nìyẹn. Bàbá àgbàlagbà. Tí màá ṣe mi sí bàbá yẹn àti lé ní 80 or 90 bọ̀ ọkọ ti lé 90. So ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi omi lẹ́mi àjogún olóògùn o. N bá dẹ̀ ti wò títí tí wọ́n bá ti pè mí. Kò pẹ́ mi máa fowó yín ṣe give away. Ẹ dẹ̀ lè padà wá pè mí mọ́. Fídíò yìí máa jẹ́ evidence. Àti gbogbo voice note tí mo ti ṣe sí yín. Owó ń gbọ́wọ́ tèmi. Máa fowó yín ṣe give away. Àwọn èèyàn wà Nàìjíríà tí wọ́n nídìí owó burúkú. Kémi wá kówó kọ sí àkáǹtì.
alihamdulilayi tí lẹ fẹ́ fáwọn èèyàn ní tí bá dẹ̀ fi ṣe give away fáwọn tó ní ìdí ẹ̀ lójú méjèèjì gidi ti fúyàn náà nìyẹn ló ṣe jẹ́ nìyẹn. Jésù Olúwa wa àgbé ẹ wá ra ohun tí mò ń tà ẹ ṣàánú ajé aṣọ wà o ẹ wá aṣọ tí mo wọ̀ yìí tọ̀dọ̀ mi lélẹ̀ ẹ̀kejì tí mo máa lo aṣọ yìí nì ó fine gan mo wá ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi yàtọ̀ sí kọ́lọ̀ tí mo wọ̀ yìí kọ́lọ̀ tí mo wọ̀ yìí ó dà pé mo ti ta oníṣòkòtò ẹ̀ náà kò sáwọn style tí ẹ bá rí lọ́wọ́ mi tó bá jẹ́ gáùn lélẹ̀ tí mi kì í lóní ṣòkòtò wọn náà bọ̀ tó dà pé mo ti ta oníṣòkòtò màtíríàsì gọ̀ọ̀gàn mo ti ta kò sí mọ́nu store yẹn but mo láwọn another colour tó jó ní ṣòkòtò tó dẹ̀ tún jẹ́ gáùn báyìí ó wà available ó fine gan àwọn òyìnbó báyìí wọ́n máa ń dá mi dúró ní títì ni I love your dress so ẹ wá ra aṣọ ojú òde tí wàá mi níwáyé tí ẹ bá mi like ẹ bá mi share ó dàbọ̀.